Nuwa Media. Èmi ni tí ní tòótọ́ Arodu Black ọmọ wọn ló wò dúró ajípépé ṣeré ògbógbòǹdù ẹ̀pọ̀n ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀ ọmọ bá àríjẹ àwọ̀láàmọ̀ ọmọ àwọ̀ òṣùlé ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Báwo ni ládùúgbò iṣẹ́ wa òkè ṣé gbogbo ẹ̀ ń ṣe jọ́mjọ́m ẹ wò lè ní èyí tí mo mú wá fún wa lórí ètò Kílẹ̀ rí sí ó mà tó gọbọ ẹ̀ ṣùgbọ́n kí n tó lọ sínú gbogbo tó gbé mi débí lénìí Kílẹ̀ rí sí ni ètò kan lórí ìtàtijọ́ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn ètò ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé-iṣẹ́ wa Nuwa Media, ilé-iṣẹ́ kan pàtàkì tó máa ń fọ́n rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń fọ́n rere àwọn iṣẹ́ ìbílẹ̀ wa tá a dẹ̀ máa ń polongo àwọn ọmọ wa tó ti làmìlaka lórílẹ̀ àgbáyé. Ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé ẹ ti gbọ́ nípa Abérodéfẹ rí? Ó ṣe yí kàyéfì, ó ṣe ṣèmí náà kàyéfì nìyẹn o. Abérodéfẹ ni wọ́n pè é o. Ṣé bí ọ̀sẹ̀ tó kọjá yìí tá a lò tán yìí ni mo ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi ni mo bá dẹ̀ ní pé kí n yà ó kí n lọ kí ìkọ́nú àwọn èèyàn mi tí ó fún mi ní ẹ̀bùn. Ibẹ̀ mo ṣáàdé ṣálabá jókòó làbá ń ro ẹjọ́ ló bá ọ̀rọ̀ ṣáàdé bí ọ̀rọ̀ lẹ́nìkan bẹ̀ bá dáhùn ló bá ní pọ́lọ́run ló máa yọ̀ wọ́n ní ọdún kan ǹjẹ́ kí ló ṣẹlẹ̀. Ó ní ẹni yìí náà wọ́n jẹṣẹ́ kù díẹ̀ wọ́n lówó lọ́wọ́ ó wá ẹni yẹn gẹ́ bí ọ̀rẹ́ wọn obìnrin wọ́n yàn wọ́n ní ọ̀rẹ́ ó ti yé yín wọ́n jọ ń gbé nǹkan sí nǹkan yìí fún àṣẹ. Wọ́n níjọ́ kan làwọn ará bá gbé fúnkẹ́ làwọn bá ní káwọn tiẹ̀ lọ káwọn lọ kí i o. Ọ̀rẹ́ wọn obìnrin yìí ṣẹ́rẹ́ ìjẹ́ ń dà mí ẹ jẹ́ kan yé sọ wá lẹ́nu ẹ jẹ́ á máa ṣọ́ ọ ṣe. Anyway gẹ́gẹ́ bó ṣe rojọ́ fèmí wọ́n ní làwọn bá débẹ̀ ọ̀rẹ́ wọn obìnrin yìí sì tì ó ní ọmọ méjì bóyá ó kọ́kọ́ ni bóyá ọkọ kú ni wọn ṣàlàyé o. Ṣùgbọ́n ìkọ́nú àwọn ọmọ ẹ̀ jẹ́ ọmọ tí wọ́n nífẹ̀ẹ́ sí wọn ni báwọn ṣe wọlé làwọn bá ṣàkí ni ọmọ ọkùnrin yẹn bá bẹ́ mọ́ àwọn làwọn jọ ń ṣeré ṣe gbogbo ẹ̀. Wọ́n ní kò pẹ́ tí ọmọ yẹn tí ó jókòó ti àwọn ni ọ̀rẹ́ wọn obìnrin ní òun bọ̀ òun fẹ́ sáré wọnú ilé lọ mú nǹkan kọ́kẹ́ ti pèsè oúnjẹ sí orí tábìlì ìjẹun fún wọn láti débẹ̀ láti ní káwọn lọ jẹun. Wọ́n ní bí ọmọọṣẹ́ obìnrin yẹn kan tó wà nílé bóyá sáré wá bá àwọn yẹn wípé ọ̀nkú pé torí pé ẹ wúlò fóun ni o torí ọ̀pọ̀lọpọ̀ gbà ló máa ń ṣàánú fún ọmọọṣẹ́ wọn pé oúnjẹ tẹ́ fẹ́ jẹ ẹ ṣọṣẹ́ o. Wọ́n ti fi Abérodéfẹ sí inú ẹ̀ òun bá ní kí ló jẹ́ Abérodéfẹ. Ó ní tímọ́tímọ́ nìwọ àgbò mọ́rí ni o wípé pàtì báyìí ni tẹ́ ẹ bá ti jẹ́ sílẹ̀ dé pàtì bí tó bá darí yín sí ló lọ pé bí ọ̀gá òun ṣe máa ń ṣe ló bá ní irọ́ ni kóun kọ́kọ́ fẹ́ gba ọ̀rọ̀ yẹn gbọ́. Ó lọ́mọ yẹn ṣàṣàrí lọ burúburú ń gbé pàtó yá lóbìnrin ìbádé ní tòótọ́ ló bá ní olólùfẹ́ ni my dear o di rọ́pọ̀ bàìrà ìkó máa bọ̀ wá lọ jẹ nǹkan sí nǹkan ká tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe whatever and everything. Wọ́n ní àwọn bá bọ́ sí ibi tábìlì oúnjẹ kó bá kú ṣe jókòó làwọn kọ́ ni wà ọmọ Èkó ni mí nà káwọn sáré ló gbáǹkó kan. Wọ́n bá sọ fún ní ẹgbẹ́ wo my dear gbà kọ́kọ́rọ́ mọ́tò bá lọ sínú mọ́tò pé báàgì kan wà nínú mọ́tò owó ni àwọn gbé sílẹ̀ kó bá wọn lè wá pàwọn fẹ́ yọ owó kan sílẹ̀ káwọn fún òun lówó àti àwọn ọkọ̀ ṣáà bá lọ sí inú mọ́tò ṣóbìnrin yẹn mọ̀ pa láìpẹ́ nípa ọ̀rọ̀ yìí. Wọ́n ní ló bá lọ kó tó dé wọ́n láwọn ti bẹ̀rẹ̀ sí nínú ọmọ ní ọmọ ẹ̀ ọkùnrin káwọn gbé làwọn bẹ̀rẹ̀ sí nínú ní oúnjẹ nìyẹn bá ń gbà san pé pàtì obìnrin madé ló bá kígbe yé òun kú o ìgbà wo kókó wọn bá já sọ ló bá ṣàbẹ̀rẹ̀ sí pàǹjẹ́ kí ló dẹ̀ tó olóòkú tá ń pa kí ló jẹ́ ẹjọ́ ṣàbàjọ́ lọ ṣálọ́ bá bọ̀ pé Abérodéfẹ tó wà nínú oúnjẹ ẹ̀yìn tèmi wọ́n mà ní wọ́n ní láti mú ọmọ ẹ̀ ọkùnrin yìí wọ́n mà mú kúrò nílé fún wa ní ìpèsè ló di pé ọmọ ìbẹ̀rẹ̀ sí nílé ìyá ẹ̀ kiri ló ń sáré tẹ̀ ilé ìyá ẹ̀ ló fẹ́ máa bọ́ṣọ lọ́rùn ìyá ẹ̀ ló fẹ́ máa ṣoríṣiríṣi irọ́ ni bóòtọ́ ni iṣẹ́ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Olójẹ́ kí n mú wá fún wa lẹ́nu òwú pé kẹ́yìn náà bá mi dá sí ẹ bá ti rírọ ẹ̀ rí ẹjọ́ ẹ sọ fún wa bẹ́ẹ̀ ó dẹ̀jẹ̀ tó ṣẹlẹ̀ gbọ́n náà ni ẹ sọ pé dáwà jẹ́ nǹkan kan ló ṣẹlẹ̀ ẹ lè dá a pè kẹ́ ẹ wá fún wa nímọ̀ràn àmọ́ èmi á sọ tèmi. Ṣé rí gbogbo àwa obìnrin tàbí ọkùnrin tó jẹ́ wípé ẹ ṣáàjì á máa ṣọ́n tá a máa jẹ ṣá káwa náà má tẹ̀lé èrò lọ́fẹ̀ẹ́ bóyá Kòtónú làdẹ̀ máa tẹ̀lé èrò lọ Ọlọ́run á máa yọ gbogbo wa. Mi ò párúkọ Arodu náà ni mò ń jẹ́ ọmọ wọn ló wò dúró máa wà òṣùlé ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì
ẹ máa kàn sí wa, ẹ máa bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ wa Nuwa Media. A ò ní dójú tì. Ìpàdé wa bí oyin nígbà míì, ìgbà rẹ̀, àlàáfíà. Nuwa Media.